bíbélì sọ níbì kan nínú ìwé wòlíì àìsáyà. Kọ́ bá kàwé ní orí 40 láti ẹsẹ̀ 28 títí lọ sí ìparí orí ni. Pàápàá kọ́ bá dé orí 29, bíbélì wí ọmọ agbára ikọ̀ èèyàn aláàárẹ̀. Ògan ni mo yá bá ọ sọ lónìí. Bọ́ọ̀ bá mọ̀, ó ṣeéṣe kó jẹ́ pé lọ́ọ́lọ́wọ́ kété agbára kó ti kù ló ti lò, àárẹ̀ ti dé bá ọ, àbí bọ́yá àárẹ̀ dẹ̀ ti mú ọ náà rẹ̀wẹ̀sì, dàrúdàpọ̀ kété ohun pátápátá ọ̀tẹ̀ tẹ́ọ́rì ọ̀tẹ̀ ọba. Ṣùgbọ́n mo á o pẹ̀lú ọ̀rọ̀ òlérí, ọ̀rọ̀ òtìnú, ọ̀rọ̀ múnilọ́kànlé, ọ̀rọ̀ kan gbé ọ sókè láti lè rí àrídájú ìlérí Ọlọ́run nínú ayé rẹ. Nínú àìsáyà orí 40 ẹsẹ̀ 29, ìyẹn máa gbára ikọ̀ èèyàn aláàárẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ bóyá wọ́n ṣàárẹ̀, bẹ́ẹ̀ mọ̀ bóyá ọ̀rọ̀ ti sún wọn eré ìje kìrìsìtẹ́nì àbí wàhálà ọ̀rọ̀ ayé gan ẹ̀ẹ́dẹ̀jọ́ mọ kòkò ẹ̀ kàn bá kàn bèrè lọ́ọ̀rẹ́ gan wẹ́ẹ̀ mọ orú dáhùn wà dáhùn bóyá orí rẹ ti tẹ̀ bá, bóyá epo ọkọ̀ rẹ bóyá ọ tètè sójú ọ̀nà, bóyá àárẹ̀ kó mú ọ̀nì, bóyá lúpọ̀kọ̀ yà bá o ti nílò àti rí dókítà kó yóò gún ọ lé abẹ́rẹ́. Oore ọ̀fẹ́ kan ní náà ni pé dókítà ń gan ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà rẹ níbi kan yà lọ́ọ́lọ́ba. Lè mọ kó ti rí lọ́ra rẹ. Báwo gan-an ni ti rí lọ́ra rẹ? Ṣé okùn ti lébẹ̀? Ṣé ìlera tẹ̀mí àti ìlera tọ́ra ṣé ọ̀tẹ̀ lébẹ̀? Àbí àárẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ tí ọyọ́ sọ̀rọ̀ ètè àárẹ̀ rẹ àti ètè rẹ àti gògóńgò ká gbé òòlì ká gbé jáde gan-an ọ̀tẹ̀ rẹ̀ kété ẹ̀yà hàn ní ọ̀dẹ̀ yọ ṣùṣẹ́. Olólùṣègùn èyí oníṣègùn kò jẹ́ pé ọmọ agbára ikọ̀ aláàárẹ̀ ilé gígùn rẹ̀ á dédé lé bá ẹ̀hàn nìyá rẹ̀ kéètì ṣe ẹ̀mí ọ̀nù kò sùn síbẹ̀ ni láàrin jẹun láàrin ṣe nǹkan kan àmọ́ wọ́n ti jẹ jíjẹ tẹ̀mí kò fún ọ ní agbára. Bí èlé wí ó mọ̀kùn ikùn fún ẹ̀rọ kan jẹ́ pé wọ́n ṣe alárìlógún wọ́n ní wàá rí á lo àǹfààní níbà o. Wà á mú gbélé bí Ọlọ́run bá a lọ̀rọ̀ rẹ rí bá a lọ̀rọ̀ rẹ rí gbogbo ẹ̀ àná bá ẹ fẹ́ jíjẹ tẹ̀mí àgbé mi dìde. Wà á rántí wí odidi wòlíì ní wòlíì Èlíjà o wọ́n ní kó gbàdúrà kò ná bẹ́ sílẹ̀ látọ̀run kò jó pẹpẹ kò jó ẹbọ kò jó àtómíkẹ lébẹ̀ kò gbẹ kété wọn ní pátápátá po ó dùn kò rí ta àárẹ̀ o. Ẹ̀sọ́ ni kò yọ̀ yọ́ lébẹ̀ odidi ọba gan yòówí kẹ́ padà sùlù wíwọ́n àjọ yà ń mọ́ kan ọba ààbò. Lùgbà kí Jésébẹ́lì kọ́ halẹ̀ bẹ́ẹ̀ mọ ní halẹ̀ mọ́ níbi iṣẹ́ o tàbí lẹ́run iṣẹ́ Ọlọ́run gan náà ni náà ti halẹ̀ mọ́ ọ̀rìnkọ́ ọláyà jẹ. Wọ ẹ̀ka ò lérí ní ọ̀dà pé èyí ọlé ọ máa ń rí bàálùgbà mọ́rin ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ti dé bá o gẹ́gẹ́ bí ìkún omi nínú ayé rẹ̀ ajakun gbé ọ̀pá gbòdìdé lòdì sí ìhàn ọ̀tá rẹ̀ aṣẹ́gun ran aṣẹ́kẹ̀bẹ̀ ran amíyìnran amújọlẹ̀ nítorí pé nípa ẹ̀mí rẹ̀ gbígbọ́ nípa ìgbàgbọ́ àti ìgbàgbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run kò í gbọ́ bá yà gbé ọ àdìde yà fún ọ lókun yà fún ọ lábẹ́rẹ́ òyì wẹ́ a kú o wẹ́ ẹ̀dá sá lọ yíyè lọ ayè pẹ̀lú okun àti agbára wà dojúkọ ọ̀tá ìhàn ọ̀tá rẹ̀ níbẹ̀ sánbẹ̀ wá ìyàkó sá ní iwájú rẹ̀ torí pé Jésù òní kì í gbénú rẹ̀ wà rí wà ní báwọn kan ti gbàgbé òní kì í gbénú rẹ̀ ojú kété rà kò rí ni ìrà kan gègé náà mú bá tẹ̀rẹ̀ jẹ́ ìrà kan wí òpòrán náà dúró sí kà á rí i pé wọ́n sá lẹ́rùn iṣẹ́ ni òní kì í gbénú rẹ̀ ojú òní kì í gbénú ayé lọ kọ́ bá gbà á gbọ́ lónìí dìde níbi kan yà ni bẹ̀ẹ̀ sí akọrin òyìn bẹ̀ẹ̀ sí akọrin òdúpẹ́
bẹ̀rẹ̀ sí á yin Ọlọ́run torí pé ó ti dá okun rẹ, ó ti dá padà, ó ti mágbára kù ọ́ o, wọ́n ṣẹ́ agbára rẹ̀ dìde kété kò ó lè yóò ṣe tẹ́lẹ̀, bẹ̀rẹ̀ sí á ṣe, bẹ̀rẹ̀ sí á yan, bẹ̀rẹ̀ sí á tọ́, bẹ̀rẹ̀ sí á kọrin, gbé bíbélì rẹ, bẹ̀rẹ̀ sí ká, gbàdúrà, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí jẹ́rìí ko èèyàn ènìyàn kàn bá rí àmọ̀ wí ọmọ agbára ikọ̀ èèyàn aláàárẹ̀. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán, ọ̀nì kan gbàlà, àìrí níbi dé sílé.